Òtúá méjì wò mí, ó ní n kò ní jábítí. Òtúá méjì gbà mí, ó ní o kò ní fìyà jẹ mí. Òkúkú méjì wò mí, ó ní n kò ní ṣáṣá. Òòṣà tó mọ jì, ọmọ wa jì mí o. Bí ènìyàn ò bá jì, ayé ò ní dára. Bí ènìyàn bá jì, ayé ẹ̀ á tutù. Bí Olódùmarè ti ń jì wá, ká máa jì ara wa, kí àlàáfíà lè jọba ní ilé ayé. Adíá fún Kọ́mọláfẹ́ tòun ti iye kan rẹ̀ tí wọ́n já tán. Kí ló ṣẹlẹ̀ láàrin Kọ́mọláfẹ́ àti àwọn iye kan rẹ̀ yìí nínú Òtúá méjì yìí? Òun ni wípé àlàálẹ̀, ibi ni tèmi dé, ibi ni tiẹ̀ ò dé, ń ló fa àjàtúká tí Kọ́mọláfẹ́ fi wá pinnu pé òun ò ní ní ohunkóhun bá àwọn iye kan òun ṣe mọ́ láéláé. Nígbà tó dàárín kan, torí ó jẹ́ ọmọ tó lóye, inú wá rí pé nǹkan ò ṣẹnu rẹ̀ fún òun, gbogbo nǹkan ò lọ déédé. Ó mú ọ̀kan, ó fi kún èjì, ẹni ó wá yọjú sí wípé àìní ìdáríjìn yìí ń kọ́ ẹni ṣetánà di gbogbo ohun rere tó ń béèrè fún. Bó ti rúbọ tán, ìlórí ìdáríjì àwọn iye kan rẹ̀. Lónìí tó ṣẹ̀ṣẹ̀ tún bẹ̀rẹ̀, bàbá dáríjìn ẹni tó ṣẹ̀ ni, kò túmọ̀ sí wípé ká tún bá wọn máa ṣe wọléwọ̀de àbí ọ̀rẹ́ tímọ́tímọ́. Àmọ́ àìní ìdáríjìn yìí a máa fa ìkórìíra sínú ọkàn èèyàn. Ibi tí ìkórìíra bá ti wá gbilẹ̀ ńkọ́, àti tẹ̀síwájú a máa ṣòro púpọ̀. Ire lè mọ́ lè wọlé wá nítorí pé gbogbo agbègbè olúwa rẹ̀ èní ò ṣókùnkùn. Ìyà ọ̀nà méjì èní ò jẹ́ olúwa rẹ̀. Ìkorò ọkàn sẹ́ni tó ṣẹ̀ wá, àìní tẹ̀síwájú àti àìní ìlọsíwájú. Ǹjẹ́ èyí kì í ṣe ẹrù tó wúwo jù láti gbé báyìí? Forgiveness is not for the offender. It is so the offended can have some peace and progress. Kí n tó mọ̀ rí nígbà kan tí ọ̀pẹ mọ́ láṣẹ Èdùmàrè. Ajé o. Ó dàbọ̀.